Ẹ kú dédé àkókò yìí, ìròyìn yàjóyàjó ló ń wá sétígbọ̀ọ́ láti iléeṣẹ́ Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Báwo ni wọ́n ṣe yan pọ́ọ̀pù tuntun, ta ló lè di pọ́ọ̀pù tuntun àti pé àwọn wo ló yan pọ́ọ̀pù. Lẹ́yìn ikú pọ́ọ̀pù tó wà lórí àlééfà ni wọ́n yan pọ́ọ̀pù mìíràn báyìí o. Wọ́n tún máa ń yan pọ́ọ̀pù míì tí pọ́ọ̀pù náà bá kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí Pọ́ọ̀pù Benedict ṣe ṣe lọ́dún 2013. Pọ́ọ̀pù náà ni yóò jẹ́ adarí ìjọ àgùdà káàkiri àgbáyé. Ẹnikẹ́ni nínú ìjọ àgùdà tó bá jẹ́ ọkùnrin tó bá sì ti ṣe ìrìbọmi ló lè di pọ́ọ̀pù. Àmọ́ ṣá, àwọn tó wà ní ipò gíga jùlọ nínú ìjọ náà tí wọ́n pè ní kádínà ló ń di ipò pọ́ọ̀pù. Àwọn kádínà ló tún máa ń yan pọ́ọ̀pù tuntun lọ́wọ́ yìí. Àwọn kádínà 232 ló wà nínú ìjọ àgùdà káàkiri àgbáyé. Àwọn náà tún ni ó wà nípò bíṣọ́ọ̀bù tí ọjọ́ orí wọn kò tíì tó 80 ọdún nìkan ló ń láǹfààní láti dìbò yan pọ́ọ̀pù. Ṣáájú àsìkò yìí 100 àlùfáà péré ló máa ń dìbò yan pọ́ọ̀pù. Àmọ́ ní báyìí wọ́n ti pé 145 lẹ́yìn tí Pọ́ọ̀pù Francis tó di olóògbé yan àwọn kádínà 21 tuntun lọ́dún 2024. Báwo ni àwọn kádínà ṣe máa ń yan pọ́ọ̀pù? Tí àsìkò bá ti tó láti yan pọ́ọ̀pù tuntun ni wọ́n ránṣẹ́ pé gbogbo àwọn kádínà láti wá sí Vatican ní Róòmù. Ọ̀nà kan yìí ni wọ́n ń lò láti yan pọ́ọ̀pù tuntun láti kan bí ọdún 1000 sẹ́yìn. Lọ́jọ́ kìíní tí wọ́n bá pàdé ni wọ́n máa ń kọ́kọ́ ṣe ìsìn nínú ilé kan ní St. Peter's Basilica. Lẹ́yìn náà ni wọ́n máa ń kóra jọ sínú ilé ìjọsìn 16 láti ṣe àwọn ìsìn míì. Látìgbà náà lọ wọn kò ní fi Vatican sílẹ̀ títí wọn yóò fi kéde pọ́ọ̀pù tuntun. Àwọn kádínà láǹfààní láti kọ́kọ́ dìbò lọ́jọ́ kìíní nínú ilé ìjọsìn 16. Láti ọjọ́ kejì wọn yóò máa dìbò ní àárọ̀ àti ọ̀sán títí wọn fi já àwọn ọmọ oyè sí ẹyọ kan ṣoṣo. Lásìkò ìbò náà ni ẹnìkọ̀ọ̀kan àwọn kádínà yóò kọ orúkọ ẹni tí wọ́n bá fẹ́ kó di pọ́ọ̀pù sínú ìwé kan lábẹ́ ọ̀rọ̀ Elingo in Summum Pontifice tó túmọ̀ sí pé mo dìbò yan àlùfáà tó ga jùlọ. Lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n bá ti yan oyè pọ́ọ̀pù, àdúrà ni wọn yóò fi ọjọ́ kẹta gbà. Lẹ́yìn náà ni wọn yóò tún bẹ̀rẹ̀ sí ń dìbò padà. 2 nínú 3 gbogbo àwọn kádínà gbọ́dọ̀ dìbò yan ọmọ oyè tí yóò di pọ́ọ̀pù tuntun. Ìgbésẹ̀ yíyan pọ́ọ̀pù tuntun náà lè gba ọ̀pọ̀ ọjọ́, nígbà míì ó lè gba ọ̀pọ̀ ọ̀sẹ̀ pẹ̀lú. Lásìkò tí àwọn àlùfáà kádínà bá wà nínú ilé tí wọ́n ń pè ní conclave, wọn kò ní láǹfààní láti ka ìwé ìròyìn, gbọ́ rédíò tàbí wo tẹlifíṣàn. Kódà wọn kò ní láǹfààní láti lo fóònù wọn tàbí bá ẹnikẹ́ni sọ̀rọ̀ pẹ̀lú. Kò ní sí ẹni tí yóò lè wọ inú ilé tí wọ́n wà lásìkò tí wọ́n bá ń jíròrò lórí pọ́ọ̀pù tí ó yẹ. Bákan náà ni kò ní sí àyè fún ẹnikẹ́ni láti ṣe ìpolongo ìta ní gbangba nítorí bí wọ́n sì ní ẹ̀mí ló máa ń darí àwọn kádínà tí yóò yan pọ́ọ̀pù tuntun. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àlàkalẹ̀ yìí ni wọ́n ń ṣe, àmọ́ àwọn kan gbàgbọ́ pé òṣèlú sì wà nínú yíyan pọ́ọ̀pù tuntun ọ̀hún. Ìgbà 2 lóòjọ́ ni wọ́n máa ń jó ìwé tí wọ́n fi yan pọ́ọ̀pù tuntun nílé ìjọsìn 16. Wọ́n máa ń fi ọ̀dà dúdú tàbí funfun sí ara ẹ̀fì láti ṣàfihàn ipò tí ìbò náà dé. Tí ẹ̀fì dúdú bá jáde, ó túmọ̀ sí pé wọn kò tíì yan pọ́ọ̀pù, àmọ́ ẹ̀fì funfun túmọ̀ sí pé wọ́n ti yan pọ́ọ̀pù tuntun. Kí ni yóò ṣẹlẹ̀ tí wọ́n bá ti yan pọ́ọ̀pù tuntun ọ̀hún? Pọ́ọ̀pù tuntun yóò bá àwọn èèyàn sọ̀rọ̀ ní gbàgede St. Peter Basilica. Ní kété tí wọ́n bá ti parí ìbò, wọn yóò béèrè lọ́wọ́ ẹni tó jáwé olúborí pé ṣé ó gbà láti di àlùfáà tó ga jùlọ nínú ìjọ. Òun fúnra rẹ̀ yóò yan orúkọ oyè tí wọn yóò máa pè é kí wọ́n tó fi aṣọ àlùfáà àgbà náà wọ̀ lọ́rùn. Lẹ́yìn èyí ni àwọn kádínà yóò bu ọlá fún un tí wọn yóò sì ṣèlérí fún un pé àwọn yóò ṣàtìlẹ́yìn fún un. Tí gbogbo èyí bá ti parí ni wọn yóò kéde ní gbàgede St. Peter Basilica pé Habemus Papam. Èyí túmọ̀ sí pé àti ní pọ́ọ̀pù tuntun. Wọn yóò kéde orúkọ pọ́ọ̀pù tuntun náà tí òun fúnra rẹ̀ yóò sì farahàn láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alọ́rà. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́.
ṣe ń lọ láwùjọ. ó ń dùn mọ́ wa ìkànnì Jígí Alára. ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.